wọ́n ní kò sí bí arúgbó ẹni ṣe lè dàgbà tó, a kì í fẹ́ kí arúgbó ẹni kó kù, a kì í fẹ́ kí arúgbó ẹni kó lọ. wọ́n ní adìẹ ọlọ́run sì ní gbogbo wa, ìgbà tó bá wò ó ní mú ní sọ́dọ̀, ṣùgbọ́n abẹ́ ọlọ́run ọba ọ̀gá àgbà kó dákun dábọ̀ kó má tí ì mú wa sọ́dọ̀ báyìí, torí pé a ṣì ní nǹkan tó pọ̀ tá a fẹ́ ṣe láyé o, a ṣì ní nǹkan tó pọ̀ eléyìí tá a fẹ́ ṣe lókè èèpẹ̀. ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré sinimá, àwọn olórin àbí àwọn apanilẹ́rìn tá a mọ̀ sí celebrities ẹni ó jẹ́ pé wọ́n ń pàdánù èèyàn tó súnmọ́ wọn pẹ́kípẹ́kí jùlọ bí ọmọ, ọkọ, ẹbí, ará, ọ̀rẹ́ àti ará àdúgbò. kì í kú ṣe pé wọ́n yàtọ̀ sí àwọn èèyàn eléyìí tó jẹ́ pé wọ́n ń bẹ láyé, ó kàn jẹ́ pé igba ojúmọ́ ẹni àwọn òṣèré wọ̀nyí ni ló ṣe dàbí ẹni pé ó máa ń dunni jọjọ tí àwọn òṣèré wọ̀nyí tí wọ́n bá pàdánù ẹni eléyìí tó jẹ́ pé ó ṣe bí ẹni súnmọ́ wọn jọjọ. ẹ jẹ́ ká sáré ṣe àgbéyẹ̀wò rẹ̀, ká wo àwọn òṣèré tá a mọ̀ sí celebrities, yálà olórin ni, òṣèré ni tàbí apanilẹ́rìn eléyìí tó jẹ́ pé wọ́n pàdánù ìyá tó bí wọn lọ́mọ lọ́dún 2023 látìgbà tó ti bẹ̀rẹ̀ àti ìbẹ̀rẹ̀ ọdún 2024. ẹ máa bá wa ká lọ. ẹni àkọ́kọ́ gbọ́n tó jẹ́ pé igba ojúmọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ògbóǹtarìgì òṣèré sinimá oníyòòbá ni àti tẹ́lẹ̀ ìbò pàápàá Fúnkẹ́ Akíndélé, Jennifer fúnra Fúnkẹ́ Akíndélé. gbajúgbajà òṣèré sinimá ní Fúnkẹ́ Akíndélé tó sì jẹ́ pé kò sí gbẹnusọ̀n fún un, kódà nọmbe ní pàápàá tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òṣèré sinimá obìnrin ilẹ̀ yìí. tẹ́ ẹ̀ bá gbàgbé, Fúnkẹ́ Akíndélé ó pàdánù ìyá rẹ̀ torí pé Fúnkẹ́ Akíndélé yìí àsìkò eléyìí tó jẹ́ pé ó ń ṣe kùkù kẹ̀kẹ́ kùkù láti ṣe ètò ìdìbò sí ipò igbákejì gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 ẹni ó pàdánù ìyá rẹ̀ ọjọ́ keje oṣù kejì ọdún 2023 ẹni Fúnkẹ́ Akíndélé ló pàdánù ìyá rẹ̀, arábìnrin Rachel Adébánjọ eléyìí tó jẹ́ pé òun ló bí Fúnkẹ́ Akíndélé sáyé. kọ́lọ́mbà àdẹlẹ̀ fún èèyàn rẹ̀ o. Fúnkẹ́ Akíndélé ó pàdánù ìyá rẹ̀ lọ́dún 2023. bákan náà gbogbo ayé ló mọ Ṣèyí Vibes, ìyẹn Balógun Olúwaṣèyí tí gbogbo ayé tí wọ́n mọ̀ sí Ṣèyí Vibes, gbajúgbajà olórin takasúfèé ní hip hop artist eléyìí tó ń ṣe dáadáa gbáà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣèyí Vibes ó pàdánù ìyá rẹ̀ ní ọjọ́ 16 oṣù kẹta ọdún 2023, March 16th 2023. ìyá rẹ̀ tó kù yìí ó dùn Ṣèyí Vibes púpọ̀, kọ́lọ́ ń bá wa tẹ́ màmá sí afẹ́fẹ́ rẹ̀ o. bákan náà Emeka Ike yìí gbajúgbajà òṣèré sinimá olóyìnbó ni tó dẹ̀ ń ṣe dáadáa púpọ̀ lára àwọn òṣèré sinimá tó ti pẹ́ gan ẹni Emeka Ike ṣe o. inú oṣù kọkànlá November ẹni Emeka Ike ló pàdánù ìyá rẹ̀, arábìnrin Comfort Ike eléyìí tó dolóògbé lórílẹ̀‐èdè Nàìjíríà. kọ́lọ́mbà tẹ́ màmá yìí sí afẹ́fẹ́ rẹ̀ o. bákan náà gbajúgbajà òǹkọrin takasúfèé ni Ayọ̀dèjì Balógun tí gbogbo èèyàn tí wọ́n mọ̀ sí Wizkid igba ojúmọ́ ni, gbajúgbajà olórin hip hop ni eléyìí tó ń ṣe dáadáa káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà, káàkiri gbogbo àgbáńlá ayé ni Wizkid ó pàdánù ìyá rẹ̀ lọ́jọ́ 9 oṣù kẹjọ ọdún 2023. ayé gbọ́ ọ̀run mọ̀, gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ìní wọn kẹ́dùn púpọ̀ pẹ̀lú màmá tó bí Wizkid lẹ́yìn tó jáde láyé. ìyá Wizkid jáde láyé o. apá fáìlì rẹ̀ dé níwájú Ọlọ́run. ìgbà tí wọ́n ṣe òkú màmá yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ògbóǹtarìgì, àwọn ẹni igba ojúmọ́ ni wọ́n yọjú síbi àṣekágbá òkú ìyá Wizkid níbi tí K1 The Ultimate níbi tó ti dàlúbọ̀lẹ̀. Wizkid ó ṣe òkú màmá rẹ̀, ayé gbọ́ ọ̀rọ̀ mọ̀. Alhaji Wasiu Alabi Pasuma Wonder ọjọ́ 6 oṣù kẹrin ọdún 2023 ẹni Paso ẹni ó pàdánù ìyá rẹ̀ o. Alhaja Adijat Kubura ọmọ ìyàwó Ànábì ó pàdánù ìyá rẹ̀, kọ́lọ́mbà wa tẹ́ màmá yìí sí afẹ́fẹ́ rẹ̀ o. ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré sinimá, àwọn òǹkọrin fújì tí wọ́n jẹ́ akẹgbẹ́ Pasuma Wonder ni wọ́n ṣe lédè lẹ́yìn ìyá Paso eléyìí tó dolóògbé nínú oṣù April ọjọ́ 6 gangan oṣù kẹrin ọdún 2023 ìní màmá Paso ìlú wọ káàlẹ̀ sùn lọ. kọ́lọ́mbà wa tẹ́ màmá yìí sí afẹ́fẹ́ rẹ̀ o. ìyá Paso kú ó dolóògbé, a sì pa fáìlì rẹ̀ dé níwájú Ọlọ́run. Ọlọ́run dákun dábọ̀
máì tí ṣekú pa ìyá eléyìí tí jẹ́ pé àwọn tó sì ní ìyá láyé ìyá yín yóò pẹ́ láyé kọrin kẹsì ẹjá máa fi lè ṣe lọ ká nígbà wípé ìgbà míì ilẹ̀ tó máa gbọ́ tuntun lẹ́nu wa ẹlẹ́mẹ̀wọ̀n ẹ̀kú kalẹ̀.